Ọmọ Yorùbá Àtàtà Tútò TV. Ẹkúndéédé wòye ẹ̀yẹ ìyẹn wa tẹ́lẹ̀ láǹfààní láti máa gbọ́ láti máa wà káàkiri àgbáńlá ayé àtúntìgbé ń tẹ́ ẹ̀ máa ń jẹ́rẹ́ àtúntìgbé gẹ́gẹ́ bí ìṣe yín tó gbogbo ọjọ́ ojoojúmọ́ àtọjọ́ mọ́ndé tó fi dá sátọ̀dé àwọn ti gbé tẹ̀lé wá lọ́jọ́ tòde akọni orí pápá òun náà lè fi fẹ́ gbìnrín tẹ̀m̀bá atẹ́gùn sọ̀rẹ́ lọ́wọ́ báyìí látòrí tẹlifíṣàn yín ọmọ Yorùbá Àtàtà tòótọ́ àti kí n àti gbé tẹ̀lé wá orúkọ tèmi ò yí padà ọmọ ọkùnrin òye náà lórúkọ tí mò ń jẹ́ tó gbóyún mọ̀ sí bíṣọ̀pù lọ́sọ̀ọ̀tì lórí pápá òun náà lè àwọn ti gbé tẹ̀lé wá ẹ lè wò wá lórí YouTube bákan náà lórí Facebook bákan náà ńkọ́ lórí TikTok ẹ wò wá ń bẹ̀ ọmọ Yorùbá Àtàtà tòótọ́ tẹlifíṣàn ẹ̀kan àtẹ̀síbẹ̀ yóò gbé débẹ̀ lọ́wọ́ kan yóò ta yẹn sínú okulu ẹ fọ́lọ̀ kí ẹ láìkì kẹ̀dẹ̀ ṣẹ̀rẹ̀ káàkiri àgbáńláyé màá kó èyí rẹ̀ tòní màá kó láti orílẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bí ìṣàpè ilé làásì ká tó ti kéde ká tó sòkòtà màá kó láti inú gẹ́gẹ́ bọ́ọ̀lù Super Falcons tá a mọ̀ sí àjọ ti NFF wọ́n tún ti gbé lé o ìròyìn tó ń lọ káàkiri ilẹ̀ káàkiri àgbáyé báyìí pé nígbà níṣẹ́ ó ti kọjá bá ti rò ó ti kọjá bá ti jù sí pé wọ́n mọ̀ ti sáàkì olùkọ́ ikọ̀ tó bọ́ọ̀lù Super Falcons ní tá a mọ̀ sí Màdúgù wọ́n ti fi ọ̀nà léjú ní kọ́mọ́ tí kọ́mọ́ bá tiẹ̀ lọ àti gbogbo àwọn ìgbìmọ̀ rẹ̀ pátá ó ní kankan gbogbo àwọn ìgbìmọ̀ alábàáṣepọ̀ pátá fún mi wọ́n yẹ̀ bá kó nínú ìlú náà látàrí kíni látàrí àìsí dáadáa àtàwọn obìnrin náà tí wọ́n ti tán nínú ìdíje tí ọ̀sẹ̀ kùtẹ́nu gbòdò tán ní ilẹ̀ adúláwọ̀ tàgbà àwọn obìnrin méjì mo kó ń bẹ lọ́wọ́ kan làgásí kálí mo ti bọ́ sí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tó wà nínú kọ Nottingham Forest tá a mọ̀ sí Táíwò Awóníyì ó ti gbéra kán láti ibi tó wà ó ti bọ́ sínú Conference City ní pẹ̀lú kíni pẹ̀lú àdéhùn aláyàlò pàníṣẹ́ nítorí kíni tó ń lọ tátán bẹ̀ mo ti kúrò nínú ọkọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù Nottingham Forest lọ́wọ́ kan náà nìyẹn mo ti bọ́ sí inú ẹgbẹ́ bọ́ọ̀lù Tigers lóbìnrin ẹ ò pé sí táwọn àgbọ̀dẹ̀ bí táwọn ewo nóò táwọn ọmọ kékeré under 18 wọ́n sì ti kíni wọ́n sì takuntakun nígbà tí wọ́n dé ìdíje àṣekágbá ti Afro basketball èyí tá a mọ̀ sí ti adúláwọ̀ bí wọ́n ti kíni wọ́n ti débẹ̀ wọ́n sì fún wọn láǹfààní láti lè gbégedé bọ́ sí ti under 19 ti àgbáyé tó ṣe kíni tó ń bọ̀ lọ́ọ̀kan táwọn wó lọ́ọ̀kan ní ọdún tí ń bọ̀ yìí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí ṣe kíni wọ́n ṣe dáadáa àwọn pé ẹnu kọ́tẹ̀ ti bọ̀dù tọ́ àwọn ọmọ náà ṣe kíni wọ́n máa ń pa kọjọ́ tó wá ju alájùsí náà pẹ̀rẹ̀ lóbìnrin orílẹ̀-èdè wa Nàìjíríà ẹnu gbàgbé pé orí ìbílẹ̀ tí ń wò wá kò yàtọ̀ síra wọn ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn ṣe kíni lẹ́tí ń kọ́ wá lẹ́tí ń wò wá ẹ fọ́lò kẹrẹ̀ sí kíni kẹrẹ̀ tó ń láìkì orí pápá ló máa tẹ̀kùn sọ̀rọ̀ lọ́wọ́ mo kún bẹ̀ lọ́wọ́ kan náà nìyẹn mo balẹ̀ pa ó di ilẹ̀ òkèèrè nígbà tí mo amú láti ilẹ̀ òkèèrè máa mú láti orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tá a mọ̀ sí Inter Miami bẹ́ẹ̀ máa ti mú ikọ̀ tí agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Messi Lionel Messi ló ti kéde tó ń gbá bọ́ọ̀lù ọmọ sọ pẹ́nátì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nù léraléra nítẹ̀lé táwọn bá gbàgbé ọ̀dẹ̀ mú kí àkọ́jẹ ikọ̀ rẹ̀ pẹ̀lú àmàyò 4 sí ẹyọ kan táwọn bá dẹ̀ fọ̀tá pé mo ti kún bẹ̀ lọ́wọ́ kan náà nìyẹn mo ti bọ́ sínú ikọ̀ PSG pẹ̀lú pé ìlàkàkà pé PSG fẹ́ gbé ọkùnrin tá a mọ̀ sí Ferran Torres láti ikọ̀ Barcelona yóò gbé ni kò gbé ni yóò gbé ni kò gbé lójú kan náà ti padà kú sójú ọwọ́ o PSG ti padà kú Ferran Torres pẹ̀lú owó tó tó $58 million àfi $10 million oríṣiríṣi olóògbé arákùnrin náà láì fọ̀tá pé kí n má bàa lọ́wọ́ ná ẹ jẹ́ kí n kàn mú wá pẹ̀lú eléyìí péré káfíńkájẹ̀ ńlẹ̀ lágbàá ti tébù tẹ́nísì ọkùnrin tá a mọ̀ sí Novak Djokovic ọmọ ti fìdí rẹ̀ mi pẹ̀lú àmì ayò 2 sí 6 6 sí 4 6 sí 4 tó kọjá alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí Thiago Augustin ó ṣe kíni ó ti fìyà jẹ nínú ìdíje náà ó ti mú kó kùnà láti tẹ̀síwájú lọ sí ìpele lọ́kàn lórí ètò fúta wúrọ̀ tòní